mo fi ara mi sílẹ̀ fáwọn ajínigbé nígbà tí wọ́n fẹ́ máa mú ìyàwó mi lọ o. Ọlábíyìísí Mobọ́lájí Charles tó mà mórí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà ti sọ pé ẹnu kò lè sọ ohun tí ojú mọ̀ rí lákàtà àwọn ajínigbé tán o. Ọlábíyìísí ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n tó ń gbé ní ìlú Jóbélé ṣùgbọ́n tó jẹ́ ọmọ bíbí ìlú Akínmọ́rìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn máa dóòlà ẹ̀mí rẹ̀ lákàtà àwọn ajínigbé o lẹ́yìn wákàtí mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n ti jí gbé ní nǹkan bíi aago kan ọ̀gànjọ́ òru ní ọjọ́ ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá yìí òun ni wọ́n mọ̀ jí Ọlábíyìísí ní ilé rẹ̀ tí wọ́n sì gbé lọ sí inú igbó kìjikìji àmọ́ igbákejì ọ̀gá àgbà ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Kazeem Babalọ́lá Akínrò ó mọ̀ ṣàlàyé pé o ètè tí àwọn gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà làwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn kan náà máa lu inú igbó láti dóòlà ọmọkùnrin náà ó ní láti òru ọjọ́ ẹtì Friday náà májú làwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ó ní wọ́n fi ń wá Ọlábíyìísí nínú igbó ọ̀gbẹ́ni Akínrò ó wá ṣàlàyé pé ní nǹkan bíi aago 4 àbọ̀ ìrọ̀lẹ́ gan-an ni àwọn ajínigbé ọ̀hún ó ní wọ́n mọ̀ kán lúnú igbó tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí àwọn tí àwọn náà sì dá padà fún wọn o. A kò lè rí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ajínigbé náà pa torí a kò fẹ́ kí ọta ìbọn kó bẹ́ ẹni tí a fẹ́ dóòlà ẹ̀mí rẹ̀. Nígbà tí ó ń ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ ń bóyá ṣẹlẹ̀ Ọlábíyìísí ó ṣàlàyé pé ní nǹkan bíi aago kan òru mọ́ kọjá ìṣẹ́jú 9 làwọn ajálé àwọn bẹ̀rẹ̀ sí ní gbò tí àwọn sì rí àwọn èèyàn kan tí wọ́n gun ògiri ilé àwọn ní wọ́n gun wọlé oníjóbèlè báyìí ó lò ní wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn láti já ilẹ̀kùn wọlé o. Ó lábúrò òun rè ó ti sá pamọ́ sórí àjà òun náà sì rí òun ti sá lọ o. Ó ní ṣùgbọ́n òun máa fi ara òun sílẹ̀ fún wọn o nígbà tí wọ́n fẹ́ máa mú ìyàwó òun lọ. Ó ní wọ́n sọ fún ìyàwó òun pé kó padà sínú ilé wọ́n sì fi okùn dè òun lọ́wọ́ tí wọ́n sì mú òun lọ o. Ó ní lẹ́yìn bíi ìṣẹ́jú méjì ó ní wọ́n rí àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n ń wá mi kiri àmọ́ wọ́n ti fi aṣọ bò mí lẹ́nu tí n kò sì lè sọ̀rọ̀ báyìí ó ní wọ́n ṣe mú mi lọ o tí a sì rìn fún wákàtí 3 nínú igbó kìjikìji 6 làwọn ajínigbé ọ̀hún ẹ̀yà Fúlàní òun sì ní gbogbo wọn bó tilẹ̀ jẹ́ pé ọ̀kan lára wọn ó lè sọ èdè òyìnbó díẹ̀díẹ̀. Ọlábíyìísí ó wá sọ pé bí àwọn ṣe rìn lọ nínú igbó làwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn náà ó ní wọ́n súnmọ́ wọn o èyí tí wọ́n sì mọ̀ pẹ̀lú ó ní ara fún wọn pé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò wọ́n máa ń tẹ̀lé àwọn nígbà náà ó ní wọ́n sọ fún òun pé kóun pe mọ̀lẹ́bí òun kan. Ọlábíyìísí ni lẹ́yìn náà ó ní wọ́n pe bàbá òun tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní já owó ìtúsílẹ̀ wálẹ̀ láti 30 million 20 million dé 50 million naira kí wọ́n tó sọ pé 10 million naira làwọn yóò gbà jálẹ̀. Ọlábíyìísí tó ń ṣiṣẹ́ dídára sínú ilé ó mà sọ pé èrò wọn ni láti tètè gbowó tí wọ́n bá lè rí gbà kí wọ́n sì tú òun sílẹ̀. Bàbá mi sọ fún wọn pé 400,000 naira ń lòún mà rí èyí tó gbọ́ òyìnbó díẹ̀ lára wọn. Ó sì sọ fún bàbá mi pé àwọn yóò yìnbọn pa mí tí wọn kò bá wá owó gidi wá o. Lẹ́yìn náà ó ní wọ́n mà sọ pé kí n dọ̀bálẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi àdá tí wọ́n fi ń lù mí àtẹ̀síwájú ni wà ní inú igbó ṣàdédé ni a já sí ojú ọ̀nà kan tí a sì pàdé àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn lójijì ó ní wọ́n sì tì mí síwájú o kí wọ́n bá lè ráyè sá lọ. Mo ní láti sọ̀rọ̀ sókè wípé èmi ni o ẹni tí wọ́n jí gbé káwọn ajínigbé kó má bàa ṣèṣì yìnbọn sí mi o. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn bí wọ́n ṣe ń sá lọ o ó ṣeé ṣe kí wọ́n fara gbọ́ta. Báyìí ni àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn wọ́n ṣe dóòlà mi ní ìrọ̀lẹ́ ọjọ́ náà. Ọlábíyìísí ló ṣàlàyé ó ní wọn ò fóun lóúnjẹ o láti jẹ ní gbogbo ìgbà tó ń lò lọ́dọ̀ wọn káwọn àmọ̀tẹ́kùn kan tó wá dóòlà òun. Ọlábíyìísí sọ pé bí ebi ṣe ń pa òun tó bẹ́ẹ̀ ni ògbẹ́ngbẹ́ òun o ó lóun ti ẹ̀rù pé òun máa kú sí àkàtà àwọn ajínigbé ni ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé nígbà tó di alẹ́ ó ní wọ́n lọ ka àgbálùmọ̀ àti kaṣúwa o tí gbogbo àwọn jẹ. Ọlábíyìísí ni ó ṣeé ṣe káwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn kan rí pa nínú àwọn ajínigbé náà
àmọ́ wọn ò fẹ́ kí òun ní ìpalára, òun ló jẹ́ kí wọ́n rọra sá lọ. Ọ̀dọ́mọkùnrin náà ó wá rọ ìjọba láti rú àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn lágbára sí o torí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nílùú Ọ̀yọ́ àti agbègbè rẹ̀. Ó ló ní ẹnì kẹwàá táwọn ajínigbé yóò máa jí gbé nílùú Jóbélì yàtọ̀ sí àwọn tí wọ́n ti jí gbé o ní Ìlọ́ra àti nílùú Awẹ́ o. Kí Ọlọ́run Elédùmarè kó má jẹ́ kó sí páńpẹ́ àwọn ajínigbé. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí látàárọ̀ láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wá wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment, ẹ má wá gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o. Ẹ má tún wá gbàgbé láti tẹ notification bell láti máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti ń gorí ìkànnì yìí. A kú àtàárọ̀ sọ́wọ́ sẹ́yìn yá o. Elédùà yóò dégbìyànjú aládé o.